ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mẹ́rí àpèjú àwùjọ ọlọ́run ẹ̀rí ọba tó bá jayé mọ́ jayà ló gbanigbani tá a sáyà ayàn ológo agbé ọ̀gá yìn ọ́ bàbá gbọ́ ọpẹ́ wa bàbá gba yìn wa a ó máa yàn títí láéláé jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù kristi arúgbó lọ́wọ́ ọlọ́run láti jẹjẹrẹ wákàtí ọ̀wọ̀ yìí ìwòye ìjájọ là ń dágbére pé jẹ́ mẹ́jọ jẹ́ ká pàdé lórí ètò ohùn olúwa láti ẹnu ìyá àdúrà ẹ̀rí abájíṣẹ́ jp adúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí tó ṣe torí tàánú ẹ̀dó láéláé arúgbó pé fún wa lórí ọ̀fẹ́ náà láti tún fi wà láàyè ní wákàtí ọ̀wọ̀ yìí olúwa kó tẹ́ gbọ́ ọpẹ́ wa ohùn olúwa náà rí láti ẹnu ìyá àdúrà ẹ̀rí abájíṣẹ́ jp èyí tó wá láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú lórúkọ jésù olúwa yóò fàánú bẹ̀ ayé wa wò ọlọ́run àánú yóò ràn wá lọ́wọ́ jésù olúwa wa àmín 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 lórúkọ jésù kristi adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní nàìjíríà níbí wọ́n ṣe ń darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú uk fún ohùn olúwa pé kí ohùn olúwa yìí kó máa tẹ̀síwájú
a dúpẹ́ lọ́wọ́ gbogbo olùdarí olùdásílẹ̀ atọ́kùn iléeṣẹ́ ìbílẹ̀ rédíò àti ẹnjíníà àti gbogbo wọn ní orúkọ Jésù ẹ ó máa wà láàyè ọfà ayọ̀fẹ̀ èṣù ní bàyín mọ̀mọ́ bàbá lórúkọ Jésù bẹ́ẹ̀ ṣe ní kó wọn Olúwa kó máa tẹ̀síwájú ní iléeṣẹ́ ìbílẹ̀ rédíò nílùú Nàìjíríà níbí ayé yín ò ní ṣe dádúró fún ẹnikẹ́ni mọ́mì dáàdì mo ní ayé yín yóò máa tẹ̀síwájú iṣẹ́ Ọlọ́run tó gbélé yín lọ́wọ́ ní orúkọ Jésù ẹ̀ ní gbèrè tìjú lọ́wọ́ bàbá lọ́wọ́ ìyá lórúkọ Jésù iléeṣẹ́ yín yóò máa gbèrú sí i ẹ ò ní faragbọ́fà ọ̀fọ̀ tó ò ní bà yín apẹ́lẹ́ gba àwọn atọ́kùn àti àwọn olùfẹ́ràn iléeṣẹ́ ìbílẹ̀ rédíò náà tí wọ́n máa bá wa lọ nínú ètò ohùn Olúwa ní ìjọ mẹ́jọ mẹ́jọ ètò yẹn ti bẹ̀rẹ̀ náà nìyẹn ẹ jẹ́ já pé àwọn olólùfẹ́ wa pé ìyá àdúrà ti bẹ̀rẹ̀ ohùn Olúwa o kí a ṣe kíni ká súnmọ́ tòsí láti gbọ́ ohùn Olúwa nínú ohùn Olúwa tá a bá fi gbọ́ ọ̀rọ̀ náà tá a bá fi gbọ́ tá a túwò nínú Bíbélì wa òun náà láfi gba àdúrà láfi béèrè fún ìrìnàjò ayé wa lórúkọ Jésù owó sínú ayé yín sínú ayé mi kò ní di ìsọ̀rọ̀ òdì sí. Jésù Kristi ṣé a ti gbé Bíbélì wa ṣé Bíbélì wa ti wà ní ìtòsí ṣé a ti gbé Bíbélì wa sí ẹ̀gbẹ́ wa mo sọ pé tá a bá ti fẹ́ gbọ́ ohùn Olúwa yẹn jẹ́ ká máa gbé Bíbélì wa ṣé a ti gbé Bíbélì wa lórúkọ Jésù a ò ní gbèrè tìjú bóyá fún ẹ̀bẹ̀ àdúrà fún kásítẹ́lì ẹ lè fẹ́ pé ìyá àdúrà Ìdẹ́báníṣẹ́ JP fúnra mi báyìí ni máa gbé tẹlifóònù yẹn ẹ pè mí sọ tẹlifóònù nọ́mbà mi 070 57 84 23 11 070 57 84 23 11 tẹlifóònù nọ́mbà ìyá àdúrà Ìdẹ́báníṣẹ́ JP náà nìyẹn ẹ pè mí fúnra mi báyìí ni máa gbé tẹ ẹ máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ bá fẹ́ gbọ́ láti ẹnu mi kí ló ń tá a fẹ́ fún ọ̀rọ̀ wa ní ọ̀sán yìí kí ló ń tá a fẹ́ jọ túwò nínú Bíbélì wa tá a dẹ̀ fẹ́ fi gba àdúrà èyí tá a fẹ́ fi ṣe ètò ti ọ̀sán yìí òun náà ni àlejò ẹ rò pé àlejò bíi báwo àlejò ṣé ṣíṣe ni àbí gbígbà a lè gba àlejò nítòótọ́ a dẹ̀ lè ṣe àlejò fún àwọn ènìyàn ṣùgbọ́n nípa ká gba àlejò mọ́ra tàbí ká ṣe àlejò lóore ṣé ó mú ìtẹ̀síwájú wá ìrìn àjò wa ni àbó mú ìfàsẹ́yìn bá wa mo béèrè ní gbígba àlejò mọ́ra ṣíṣe àlejò lóore mọ́mì dádì ṣé ó mú ìfàsẹ́yìn bá ìrìn àjò wa ni àbó mú ìtẹ̀síwájú bá wa ọ̀rọ̀ ọkùnrin kan ni mo fẹ́ sọ nínú Bíbélì ní ọ̀sán yìí nípa gbígba àlejò mo fẹ́ sọ ọ̀rọ̀ ọkùnrin kan àti obìnrin kan nínú Bíbélì ní ọ̀sán yìí nípa kí wọ́n gba àlejò kí wọ́n ṣe àlejò kí wọ́n tọ́jú àlejò kí lohun tí wọ́n rí níbẹ̀ èmi gẹ́gẹ́ bí ẹnìkan kí n kọ́kọ́ sọ ìtàn mi kékeré kan fún yín nípa gbígba àlejò ní ìgbà náà iṣẹ́ ara ni mò ń ṣe mo jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ ara nípa iṣẹ́ irun orí ní ìdí sáńbọ̀dù tí mo dúró tí mo ya àwọn ènìyàn sí láti máa ṣiṣẹ́ irun mi ní ọkùnrin kan dé ó múra bíi wèrè ó nawọ́ sí mi àwọn ọmọ mi wà ní tòsí ní ẹ̀gbẹ́ mi
nípa ìwà búburú ló mú ìránṣẹ́ Lọ́ọ̀tì kọsẹ̀. Bàbá wọn gba àlejò yìí ní tòótọ́, àlejò yìí sì ṣe ohun tó tọ́ sí ìrìn àjò Lọ́ọ̀tì, nítorí pé kí ni ó gbà wọ́n sí inú ilé rẹ̀, ó ní wọ́n wá wọ̀ sínú ilé òun, kí wọ́n wá sùn, kí wọ́n wá jẹ, kí wọ́n wá mu. Bó tiẹ̀ jẹ́ pé nígbà tí àlejò tèmi yóò wọ̀ ọ̀sán gangan ló wá, ọ̀sán gangan tó wá kò ju nǹkan bí aago mẹ́wàá, àárín aago mẹ́wàá sí méjìlá sí aago kan, ìrìnàṣẹ́ ló di òpó sáǹbọ̀dù yẹn mú báyìí. Ọkùnrin ó wẹ̀wù náà kò dára, ó wá nawọ́ sí mi, èmi jókòó síta, èmi àtàwọn ọmọ. Arábìnrin fún mi ní omi mu, mo bá fún ọmọ mi ọkùnrin, mo ní lọ bá ń bomi wá fún ìránṣẹ́ yìí, torí ayé ìgbà náà kò tiẹ̀ tí ì sí omi à ń dì lọ́ra yìí. Tí wọ́n bá di omi nígbà náà, fúnra ara wa láti omi sínú ọ̀rá tá a gbé sínú fíríjì. Wọ́n mú wọn fẹ́ wu ìwàkiwà yìí fún àwọn áńgẹ́lì yìí, ṣùgbọ́n wọ́n jẹ́ kí wọ́n mọ̀ wípé ẹni mímọ́ Ọlọ́run ni àwọn ṣe. Fúnra ara wọn ni wọ́n bu yèèpẹ̀ àti ìfọ́jú lù wọ́n. Wọ́n fẹ́ já ilẹ̀kùn ni wọ́n sì ṣe kí ni, wọ́n bu ìfọ́jú lù wọ́n. Mo fẹ́ sọ pé bóyá láti ìgbà yìí gan-an ìní ìjì ti wà nínú afẹ́fẹ́, lájẹ́ pé gbogbo ẹni tó bá fẹ́ lù tó lè fọ́ lójú yóò fọ́ lójú, torí pé wàhálà yẹn náà ṣé òsì wà ń lẹ̀ títí di sin ni. Èmi tiẹ̀ máa ń rò pé tí Ọlọ́run ò bá fẹ́ràn wa ní orílẹ̀-èdè Nàìjíríà yìí ni, ohun tí à ń ṣe, ohun tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí ó kọjá tí Sódómù àti Gòmórà ti ṣe gan, tí Ọlọ́run fi jẹ ìlú yẹn run. Ṣùgbọ́n kìkìdá pé Olúwa fẹ́ràn Nàìjíríà, a rí àánú gbà. Nàìjíríà jẹ́ ojú Ọlọ́run alààyè, èyí tí Ọlọ́run mọ̀ pé ojú òun ò ní jẹ́ kó fọ́ ni. Ẹ wo ìwà ipá àti agbára tí wọ́n wù lọ́wọ́lọ́wọ́. Lórúkọ Jésù, àlejò ọ̀run ò ní bá yín. Mo ní lórúkọ Jésù, àlejò ọ̀run ò ní wọlé tọ̀ yín. Ìwé Genesis 19:1-11 ní ìtàn ọ̀rọ̀ yìí, ní ọ̀rọ̀ yìí wà. Ìtàn ní ti pẹ́, ṣùgbọ́n Bíbélì wa yìí kì í sì dìbàjẹ́. Ó ti ṣàkọsílẹ̀ rẹ̀, ẹ jẹ́ ká lọ wò ó. Torí pé àwọn ìránṣẹ́ méjèèjì kùnrin yìí, wọ́n kàn ń wò ó,
wọ́n kàn ń wò ó pé àwọn ń wòye lájọ́ táwọn tí wọ́n bí àwọn òrí kọ́mọ kó pariwo níbí, àwọn òrí kọ́mọ kó wá pàdé àwọn òrí kọ́mọ kó rìn kọjá káwọn bá wẹ ariwo. ṣùgbọ́n ìránṣẹ́bìnrin rò wípé bóyá oúnjẹ tá à ń fún wọn jẹ olúdùn mọ́ wọn lẹ́nu, wọ́n torí ẹ̀ wọ́n gba ìyè tó yẹ inú ilé wọn. kí ni àlejò lẹ́yìn náà lè ṣe dádì? lálejò gbígba àlejò rẹ̀ tó gbàyàn mọ́ra fún ọjọ́ kan àbí fún ọ̀sẹ̀ kan, yóò ìnira tí ó bá ẹni yẹn yóò kọjá ọdún méjì, yóò tún fi ayé rẹ̀ sínú ìpáyín kéke àti ìrora. èmi dẹ̀ máa ń rò wípé tí ènìyàn bá ń ṣe èyí ó ṣe pamọ́ ni, nítorí bó ṣe ṣòní ni wọ́n á ṣe ṣọ̀la, bó ṣe ṣòní wọ́n ó ṣe ṣọ̀la. torí ìwọ tó gba ènìyàn ní àlejò ṣùgbọ́n tó mú ìnira àti ìrora bá ayé rẹ̀, tó fi lọ́kàn balẹ̀ tó fún ní ìpayín kéke àti ìrora ńlá, ìwọ náà ó jẹ́ àlejò ní ìjọ́ kan. mi ò sọ̀rọ̀ nípa ibi tí a ó sùn tá ó jẹ́ pé a ò ní rẹ́ni òmíràn tí ó sọ pé dìde àyè mi ló wà, òun kọ́ ni mò ń sọ nípa rẹ̀. ṣùgbọ́n ìjọ́ kan wà tó jẹ́ pé àwa náà kúrò ní ibi tí a fọkàn sí pé ogun tiwa ni, táwa náà lọ bá ẹlòmíràn ní àlejò. bí o ṣe ń ṣe pẹ̀lú ènìyàn ló bá pàdé níbẹ̀. ẹ jẹ́ ká ṣe àlejò ènìyàn tó jẹ́ wípé a mọ̀ wípé bí n bá ṣe àlejò yìí kò lè jẹ́ ìpalára fún ìrìn àjò ayé mi, kò lè jẹ́ ìpalára fún ìrìn àjò iṣẹ́ mi, kò lè jẹ́ ìpalára fún ìṣòro ayé mi. àlejò ni mò ń sọ̀rọ̀ nípa rẹ̀. ẹlòmíràn náà dẹ̀ wà, mo gbọ́ ìròyìn kan nínú rédíò ní àná, ẹ̀rù Ọlọ́run bà mí. ó ní ọmọ tí òun bí, ọmọ òun ọkùnrin èyí tó ń fẹ́ràn jù, òun ò mọ̀ wípé tí ọ̀rẹ́ òun fẹ́ ṣe fún òun nìyẹn, nítorí pé kí òun ti rí tipẹ́ ń tòótọ́, ó lóun fẹ́ dé sí ọ̀dọ̀ òun fẹ́ sùn mọ́jú, kó sùn mọ́jú ní tòótọ́, ó fún ní yàrá. ṣé ọmọ tó gbà kúrò lọ́wọ́ rẹ̀ yẹn, àwọn ètò wà lẹ́yìn rẹ̀ wọ́n lóbìnrin ni wọ́n, ṣé wọ́n lè tètè dàgbà tó ọjọ́ orí ẹ̀gbọ́n wọn èyí tí wọ́n pa yẹn, débi pé ó ní ọkùnrin kan ṣoṣo tóun ní nìyẹn, àlejò kan nìyẹn. ẹlòmíràn lè jẹ́ àlejò fa ní tòótọ́, ṣùgbọ́n ìfàsẹ́yìn àti ẹ̀bù ìfàsẹ́yìn Olúwa kọ́ mi láti ṣọ̀rẹ́ ní tòótọ́, ṣùgbọ́n àlejò ibi, àlejò wàhálà, àlejò ọ̀ràn tó lè tọ̀ mí, gbogbo àlejò ọ̀ràn ní orúkọ Jésù má jẹ́ ó ya ibùgbé mi. mọ́mì dádì, àlejò ọ̀ràn ò ní ya ibùgbé yín. àlejò tẹ́ gbà tí ó fògo fún ayé yín, èyí tí ó fi ògo tuntun sínú ayé yín, ní orúkọ Jésù Olúwa yóò darí ẹ̀ sí ọ̀dọ̀ yín. bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Kristi Olúwa wa. àmín 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 orúkọ Jésù Kristi. ẹ jẹ́ mọ̀ pé àdúrà yẹn àní gbàjú mẹ́ta lọ kó tó di pé a fẹ́ wọ inú bú àdúrà.
ẹja tún gbẹ ilé ní ọ̀nà kejì. tí ayé mi yóò ní ìtẹ̀síwájú nínú ògo ńlá olúwa rán sínú ayé mi ní ọ̀sán yìí ó yá ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù. nínú ayé mi ayọ̀ yájọ́ wọlé tọ̀ mí mọ́mì dádì lórúkọ jésù àlejò ayọ̀ yóò bá yín àlejò rere àlejò ayọ̀ yóò tẹ̀ yín lọ́wọ́ mọ́mì yóò wá yín kan yóò ṣoore ọwọ́ rẹ̀ fún yín bẹ́ẹ̀ ni yóò rí jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù kristi. ẹ̀yin ẹ wo ìtàn mi kékeré tí mo kọ́kọ́ sọ ní ìbẹ̀rẹ̀ yẹn bẹ́ẹ̀ ohun tó ń bà mí lẹ́rù ní ìgbà náà bí mo ṣe rí bákùnrin yẹn ṣe rí mo dẹ̀ ṣe ṣiṣẹ́ kẹta mò ń sinmi ni kí n wá wọnú ilé ṣọ́ọ̀bù yẹn dẹ̀ gùn bíi warehouse ní bíi car park ní ṣọ́ọ̀bù yẹn ó gùn gan tóbi ó tóbi dé pé yẹn lè sọ di ṣọ́ọ̀bù mẹ́ta lákòókò yìí ẹ̀rù ń bà mí pé kí n wáde lọ bomi kí n tó bomi dé kọ́mọ́ kí ọmọ mi kan mọ́lẹ̀ bí àwọn méjì ló wà lọ́wọ́ mi ní ìgbà náà kọ́mọ́ kí kan mọ́lẹ̀ kó má gbé lọ́ta ní ó bá ń gbọ́ ọmọ lọ́wọ́ ẹ̀ ó ń bà mí lẹ́rù mo fi ní ìwọ dìde lọ bomi wá fún un ẹ̀rí báyẹn ìjà sọ fún ọlọ́run èmi ọba tó pọ̀ ní ipá àti agbára gbogbo àwọn agbókùnkùn tá ẹ fà sí mọ́lẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé òkùnkùn ní ayé wọn ṣùgbọ́n tó jẹ́ pé èèyàn mọ̀ wọ́n bí ìmọ̀lẹ̀ tọ́lẹ̀ láwọn ó ya ibùgbé mi tọ́lẹ̀ láwọn ó ya ìtẹ̀dó mi láti bá mi ní àlejò lónìí ní orúkọ jésù ó yá ìpínyà tí ò ní ṣe é parí. orúkọ jésù agbára ńlá jésù agbára jésù gbogbo àlejò ibi àlejò ọ̀ràn ṣùgbọ́n tó lè gbé àgọ́ ènìyàn wọ̀ ṣùgbọ́n tó jẹ́ pé kìkìdá ibi ní ìrìn àjò kìkìdá ìdààmú àti ìfòró ní ìrìn àjò ayé rẹ̀ ìjà tí ò ní ṣe parí olúwa fi sí wa láàrin ó yá sí kúrò ní ibùgbé mi sí kúrò ní ibi iṣẹ́ yín lórúkọ jésù níbi iṣẹ́ yín yẹn àlejò ibi tó wà níbẹ̀ tó ń dààmú ayé yín lọ́wọ́ ní àdúgbò àti ibùgbé ibi tí ẹ wà ní lọ́wọ́lọ́wọ́ mọ́mí ní ìtẹ̀dó àti orílẹ̀-èdè tí ẹ wà yẹn àlejò jésù olúwa wa àmín 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 lórúkọ jésù kristi ẹjẹ́ tún sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó wà ní ipá àti agbára orí mi ò gbọ́dọ̀ gba àbọ̀dé bí gbogbo àbọ̀dé ikú òjijì ẹ̀dá mi kọ̀ ìpín mi kọ̀ gbogbo ikú òjijì lẹ́tà ikú òjijì tí èṣù pé kiri ìpín mi kọ̀ ní wákàtí ọ̀wẹ́ tọmọtọmọ ẹ gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára jésù ọlọ́run má jẹ̀mú o mo ní mọ́mí ìpín yín kọ́ gbogbo lẹ́tà ikú lẹ́tà ìbànújẹ́ tí èṣù pé kiri yẹn ìpín ẹlẹ́dàá yín kọ́ ẹlẹ́dàá mi kọ́ tọmọtọmọ tọkọ ọmọ mi lórúkọ jésù ìpín wa kọ́ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù dádì kan ni mò ń wò yìí ìyà ìmọ̀dílẹ̀ ń jẹ lọ́wọ́lọ́wọ́ torí pé iṣẹ́ tẹ́ ẹ̀ ṣe ni wọ́n ń ro mọ́ yín ohun tẹ́ ẹ̀ jẹ ni wọ́n ń béèrè lọ́wọ́ yín yìí ohun tẹ́ ẹ̀ ò mú òun ni wọ́n sọ pé ẹ̀yin ni ohun tí ìṣe ìpín yín wọ́n dẹ̀ ń ro mọ́ yín létí aṣọ ṣùgbọ́n kò sẹ́ni tó fẹ́ jà fún yín dádì ẹ sọ pé ọlọ́run wá jà fún yín ní ọ̀sán yìí mọ́mì mo fẹ́ kẹ́yìn náà sọ pé ọlọ́run kó jà fún yín ẹ rí pógun àdó ọmọ ìpọ̀ ní ibi iṣẹ́ yín mọ̀ gbogbo tẹ́ ẹ̀ ṣe ni wọ́n ń dó ọmọ yín láti lè ṣe kíni láti lè gang up láti lè dìtẹ̀ kí wọ́n lè pọ̀ lórí ọ̀rọ̀ yín lórí ọlọ́run má dẹ̀ mú o gbogbo ìmọ̀ sátánì àtàwọn ọmọ ogun èyí tí wọ́n sowọ́pọ̀ lórí ìpinnu ayé mi láti lè bà mí láyé jẹ́ ohun tí mi ò jẹ́ ohun tí mi ò mọ ọwọ́ rẹ̀ wọ́n sì ń ro mọ́ mi létí aṣọ tí wọn ò sí lẹ́ni tí ó gbèjà mi olúwa gbé ẹ̀rọ mi rò ó yá gbèjà ní wákàtí wọ́n gbàdúrà orúkọ jésù agbára jésù agbára jésù mọ́mí dáàdì lórúkọ jésù olúwa yóò gbọ̀rọ̀ yín rò dáàdì mo lọ́lọ́run yóò
ògo mi gbọ́ ọ̀rọ̀ Olúwa ní ọ̀sán yìí wo ẹ̀mí kèéta tó dúró ti ògo mi ó yá gbọ́rọ̀ ká sì lè bàdé bí a lọ ni o èmi ò ní sọ pé kí ẹ̀mí ìlara ẹni tí ó lára yín kó má lára ṣùgbọ́n kí wọ́n sáré ògo Ọlọ́run nínú ayé yín bó ti wù kí wọ́n gbẹ́gbàgbèje tó àní kí ògo Ọlọ́run kó hàn nínú ayé yín mọ́mì bó ti wù kí ẹ̀mí ìlara kí wọ́n fi síbẹ̀ tó àbájáde nínú ayé yín tó lórúkọ Jésù ògo Ọlọ́run yóò hàn nínú ayé yín. Lórúkọ Jésù àlejò ọ̀run ní wọlé tọ̀ yín ẹ ò ní àlejò ibi o lórúkọ Jésù ibi ò dẹ̀ ní ṣẹlẹ̀ sí yín gbogbo àlejò tẹ́ ò bá gbà tí ó mú wàhálà wọnú ayé yín tàbí tí ó mú ẹkún òun ìbáyìí kẹ̀kẹ́ wọnú ayé yín lórúkọ Jésù ẹ ò ní gbà àlejò bẹ́ẹ̀ Ọlọ́run májẹ̀mú yóò sọ èyí ṣáájú. Mọ́mì ẹ rí gbogbo tó yẹ ká ti nínú oṣù yìí tí a bá máa tó ṣe mìíràn bẹ́ẹ̀ tí a ti bọ́ sínú oṣù kẹta nìyẹn ṣùgbọ́n kí ni àgbẹ́kẹ̀lé wa kí ni oore tó ń bẹ lọ́wọ́ wa ọ̀dà ní èyí tó ń bẹ lọ́wọ́ yín mọ́mì kò ní bọ́ sọnù mọ́ yín lọ́wọ́ oore tí ẹlẹ́ẹ̀fẹ́ gbà yẹn lórúkọ Jésù Olúwa yóò fi lé yín lọ́wọ́ mi mo lẹ́ẹ̀ máa rí ògo Ọlọ́run nítorí ògo Ọlọ́run ti fẹnu sókè tí máa
májẹ̀mú o ohun tó yẹ yín yẹ inú yín. náà ni ọmọ lórúkọ Jésù ọmọ rere ọmọ aláyọ̀ yóò yẹ ilé yín. májẹ̀mú ọmọ èyí tí fògo ayé ẹni sún síwájú torí ìgbà tí ọmọ mi bá dé. mi lórúkọ ẹ̀mí ọba tó pọ̀ ní àdápá ìwé ọmọ onílùú tí ẹ fẹ́ gbà ní ìlú tí ẹ ti ń wò mí yẹn ní orílẹ̀-èdè tí ẹ wà lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù Olúwa kó gbà á fún yín. mọ́mì ọba àwọn ọba kó gbà á lé yín lọ́wọ́. àánú láyé yín fẹ́ ní orúkọ Jésù ẹ rí àánú gbà. àánú tí ayé yín fẹ́ yẹn lórúkọ Jésù àánú yóò tẹ̀ yín lọ́wọ́. ẹ rí ọwọ́ Ọlọ́run níbi tí ọ̀rọ̀ yín kù sí tí ò tí ì jẹ́ kẹ́ ẹ ríwèé yẹn gbà ní orúkọ Jésù ó yá máa tún ṣe. ọba májẹ̀mú ó yá máa tún ṣe lónìí ní orúkọ Jésù ọwọ́ Ọlọ́run kó ràn yín lọ́wọ́. ọwọ́ Ọlọ́run kó gbé àánú. Second King ìwé àwọn ọba 4:7. King 8 Second King 4:8-37. ẹ jẹ́ ká lọ wò ó. òun náà sọ nípa àlejò gbígbà tí a bá ń ṣàánú a ó rí àánú gbà. a wá lè máa ṣàánú ẹ̀yin sọ pé tí ń ṣe ṣùgbọ́n wọ́n fi bí sun yín ni. mọ́mì bó ṣe rí fún yín náà ló ń rí lọ́dọ̀ tèmi gan bẹ́ẹ̀ ni fún ìránṣẹ́ Ọlọ́run. síbẹ̀síbẹ̀ àṣìgbọ́dọ̀ dáwọ́ rẹ̀ dúró. ó ní fún ẹni tó ṣàánú òun náà ó rí àánú gbà. bóyá ṣe ń ṣoore yẹn ṣùgbọ́n tó ń fi bí sun yín tẹ́ ẹ̀ ń gba àlejò ṣùgbọ́n tẹ́ ẹ̀ ń ṣe àwọn àlejò fún àwọn ènìyàn ṣùgbọ́n tó ń fi bí sun yín yẹn bẹ́ẹ̀ ló ṣe rí fún èmi tí mo jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. àwa gbọ́dọ̀ torí ẹ̀dáwọ́ rẹ̀ dúró. ó ní fún ẹni tó ṣàánú òun náà ó lè rí àánú gbà. àwọn oore àti àánú tá à ń ṣe àmọ́ bí tí àwọn ọmọ wa ti ń gbani. gbogbo tá à ń ṣe yẹn kò gbé. àwọn ọmọ yóò máa gbóore àti àánú yẹn káàkiri gbogbo bí wọ́n bá wà. ẹ jẹ́ ká ṣoore ẹ jẹ́ ká ṣàánú nítòótọ́ ṣùgbọ́n mi ò ní kẹ́ ẹ ṣoore tó lè dá wàhálà sínú ayé yín. mi ò ní kẹ́ ẹ ṣoore tó lè fà yín sínú ọgbà ẹ̀wọ̀n. mi ò ní kẹ́ ẹ ṣoore tó lè jẹ́ kí wọ́n kó kẹsẹ̀kẹ̀ sí yín lọ́wọ́ mọ́mì. torí ìlú tí ẹ wà yẹn àti orílẹ̀-èdè tí ẹ wà yẹn oríṣiríṣi àlejò ló wà níbẹ̀. oríṣiríṣi ìlú ló wà ní ìlú tí ẹ wà nì. oríṣiríṣi orílẹ̀-èdè ló wà ní ibẹ̀. mi ò ní kẹ́ ẹ torí ẹ̀ gba àlejò tó lè kó wàhálà sínú ayé yín. ẹ̀yin wo ètò tí mo sáré tún sọ yẹn ẹ̀yin tó rí ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n ti jọ lọ sí skul lọ́jọ́ tó ti pẹ́ tó wá rí tó bá pàdé ó ní jẹ́ ti ẹ̀sùn ọ̀dọ́ ti ilẹ̀ ti sú. ẹ mọ̀ yóò ti wà lára àǹdì gan tó ti mọ̀ pé òun ó ṣe níkà tó wá mú wọn mọ́rin lásìkò tó lè rí òun tóun nílé ọ̀rẹ́ mi kankan ó dẹ̀ dùn bú ọmọ rẹ̀ tí í ṣe ọmọkùnrin. wọ́n lè mú ní tòótọ́ ìjọba lè dájọ́ fún un. ẹgbọ́ sóde ọmọ yìí ó ní ọmọ ìlọmọ tó ń fẹ́ràn jù torí làkọ́bí òun. èwo ló lè sáré bí tó lè dàgbà tó ọmọ yẹn. ó ní ariwo tọmọ yẹn pabi tó ti fún lọ́rùn làwọn ti ń gbá láti ibi táwọn wà ìyá wọn náà dẹ̀ lọ dáná oúnjẹ ni. nígbà táwọn èèbà àwọn bá tó ń dún bú ọmọ yẹn lọ́wọ́ ni. síbẹ̀ tí ó sájáde wọn lè mú nítòótọ́ ẹgbọ́ sódà mọ́ ara àlejò kan nìyẹn. bí Olúwa bá ní ká gba àlejò ká ṣoore ká ṣàánú mi ò ní kẹ́ ẹ ṣoore tàbí wàhálà ètò lè dá wàhálà wọnú ayé yín torí àwọn àlejò kan wà tó yẹ pé ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ni wọ́n kó lọ́wọ́ wọ́n wẹ́ ni wọ́n fi kọ́ lọ́rùn ni àti tí wọ́n fi kọ́ lọ́wọ́
ìwà ipá ni wọ́n mú lọ́wọ́ tó jẹ́ pé ẹni wọ́n fi ti wọn kó bá téèyàn ò ní mọ̀ pé ìwà ipá ń bẹ ní ọwọ́ wọn. ẹlòmíràn yóò gbà ní àlejò mọ́ra kí ó tó kú òní abẹ́yàn yóò bùyàn tẹ́kí yóò fìyàn wọ́lẹ̀ yóò wọ́yàn bí ẹni pé èèyàn kì í ṣe ènìyàn bíi tiẹ̀ yóò wọ ènìyàn débi pé bí ẹni pé èèyàn jẹ́ bí ẹgbẹ́ ìpọ́rí ẹ̀ ní àlejò mìíràn tí èèyàn bá gbà mọ́ra yóò wọ ènìyàn lẹ̀ débi pé bí etí ènìyàn ò jámọ́ kankan. ṣùgbọ́n tí a bá rí èyí ká gbà pé bóyá àwọn tó ń ṣiṣẹ́ ní ọpọlọ rẹ̀ ló ń kanra wọn a gbọ́dọ̀ fi bínú ní àkókò náà. bí ènìyàn bá tiẹ̀ ṣe èyí èmi tiẹ̀ máa ń ṣàárẹ̀ ni torí mò ń wò ó pé ṣó tọ́ sí mi mo máa fi sun Ọlọ́run ṣé ọ̀rọ̀ yìí tọ́ sí mi ṣé ẹni tó ń ṣẹlẹ̀ yìí ṣó tọ́ sí mi Ọlọ́run. nígbà tí mo bá ṣoore fún ẹlòmíràn tó bá tún mú mi bú màá wá wò títí pé Ọlọ́run ṣé ọ̀rọ̀ yìí tọ́ sí mi. a máa rí bẹ́ẹ̀ wọ́n ṣe tó jù bẹ́ẹ̀ lọ sí Jésù Kristi la fi máa fi para wípé mo dé ilé rẹ mo béèrè oúnjẹ ṣó o fún mi. a máa sọ pé Jésù wò wá ilé wa mo fẹ́ bọ́ ní àlejò ó ní kò sí àyè Jésù ò wá sọ́dọ̀ mi débi pé wọ́n ní gbọ́ lálejò ó ní ẹni tó wá sí ọ̀dọ̀ rẹ ńkọ́ ṣó gbà ní àlejò. mo wà ní ǹjẹ́ ó daṣọ bò mí Jésù wà lọ́dọ̀ mi kí n má fún ọ lásọ oríṣiríṣi aṣọ mẹ́ngbà ìyá mi ìbẹ́ náà àpótí mi tí mo lè fún ọ. yóò ní ẹni tó rìn òní ẹgbẹ́ rẹ ńkọ́ ṣó daṣọ bò ó. ohun tí èmi máa ń rò nìyẹn ohun tí mo máa ń rò nìyẹn pé ó yẹ kí ènìyàn kó ṣe kíni kó wà ní ọ̀kan torí pé kíni ohun tí a bá ṣe ní ìgbà ara wa òun náà la ó sọ ní ìgbà tí a bá kúrò. ẹlòmíràn ò lè gbàgbé àlejò tí ó ṣe fún ènìyàn bẹ́ẹ̀ ni ẹni wọ́n dẹ̀ ṣe ní ìkà tó dé báyẹn ní àlejò kò lè gbàgbé bó ṣe ń fi inú ṣépè ni ó máa fi ìpọ́rí rẹ̀. mò ń sọ̀rọ̀ nípa àlejò òun ni tọ́pìkì tí mo sọ fún wa ní ọ̀sán yìí nípa àlejò gbígbà àti àlejò ṣíṣe. lórúkọ Jésù a ò ní gbèrè ìtìjú ọfà ayọ̀fẹ́ ìṣòdẹ̀ ní bà wá. ìwé 2 King 4:8-37 òun náà fi kín ọ̀rọ̀ yìí nídìí nípasẹ̀ ohun tá a gbọ́ nínú ọ̀rọ̀ ìṣíwájú yẹn. lórúkọ Jésù Olúwa yóò dì wá mú. àlejò ọ̀ràn kò ní wọlé wa àlejò ọ̀ràn kò ní ya ilé wa a ò ní gba àlejò ọ̀ràn. Ọlọ́run májẹ̀mú yóò dì wá mú. Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi. a lọ nínú ìpele mìíràn àwọn oníṣòwò àwọn tí wọ́n ń ṣe ìṣòwò tí wọ́n ń ta ọjà ní o tí wọ́n ń tà tí wọ́n ń rà tí wọ́n máa ń dá kọ́sítọ́mà lóhùn. ẹ jẹ́ ká gbàdúrà tiwọn. orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù Ọlọ́run májẹ̀mú Olúwa kó darapọ̀ mọ́ òkòwò yín mọ́mì Olúwa yóò darapọ̀ mọ́ òkòwò yín dáàdì Olúwa yóò darapọ̀ mọ́ òkòwò yín ọ̀rọ̀ Olúwa nínú ayé wọn wọ̀nyí ní orúkọ Jésù yá kó dàwátì níbẹ̀ ọkàn yín kó balẹ̀ ẹ ó yin Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi. àwọn oníṣẹ́ ọwọ́ àwọn tó ń ṣiṣẹ́ ọwọ́ ṣùgbọ́n àwọn náà máa gbẹ àlejò sọ́dọ̀. iṣẹ́ ọwọ́ póríṣiríṣi bí àwọn tó ń ṣiṣẹ́ tó yẹ pé àwọn tó máa ń gbàlejò a lè pè wọ́n mọ́ àwọn
wọn lè máa bá mi dòwò pọ̀ da iṣẹ́ pọ̀ nípasẹ̀ business tí mò ń ṣe nípasẹ̀ business mi lónìí ní orúkọ Jésù ọwọ́ náà kó kúrò níbẹ̀ lórúkọ Jésù ọwọ́ ibi yẹn mi ò fẹ́ nínú ayé mi mọ́ lórúkọ Jésù ọwọ́ ibi yẹn kó kúrò nínú ayé mi àwọn ènìyàn gidi àwọn ènìyàn tó tọ́ ó yá kán darapọ̀ mọ́ iṣẹ́ mi kí wọ́n pè mí fún kọlọ ayọ̀ lórúkọ Jésù ó yá kó pè mí lórí iṣẹ́ tí mo mọ̀ yẹn lórí ọ̀nà tí mo mọ̀ yìí ní orúkọ Jésù ó yá kí wọ́n pè mí wọ́n bá mi dòwò pọ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ṣé ẹ rí áńkáṣífù yẹn mọ́mì tàbí tíṣù yẹn mọ́mì tí a bá délé tàbí tí a bá ṣe tán ẹ jẹ́ ká jù ú sí inú omi oṣù yẹn á pè yín débi wípé ẹ pè mí sẹ́ mọ́mì dáàdì mo lè máa pè mí àfi tẹ́ bá kàn fẹ́ ṣe pé ẹ fẹ́ san fún wòlíì lókù ẹ máa pè mí pé ìyá àdúrà ẹ̀rí abániṣe mo rí ọwọ́ Ọlọ́run torí ọwọ́ ìtìjú àti èrí ni ti kúrò nínú ara mi kódà ẹni tó ti pè mí tipẹ́ tí ò pè mí mọ́ ṣùgbọ́n tó jẹ́ni tó ń bá ìdókòwò tó náwó fún mi ó mà pè mí ẹ ò rí ọwọ́ Ọlọ́run yóò ràn yín lọ́wọ́ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi fún àwọn tó ń ṣe àìsàn ogun ẹsẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ń sọ ogun ẹsẹ̀ dúndùn ni wọ́n ń sọ ó yẹ gbọ́wọ́lé ẹsẹ̀ náà bẹ́ẹ̀ bá lè nà síwájú ẹ̀ nà síwájú ẹgbẹ́ ọwọ́ yín méjèèjì lé ìwọ ẹsẹ̀ mi gbọ́ ọ̀rọ̀ Olúwa gbogbo ogun ẹsẹ̀ dúndùn yìí Ọlọ́run májẹ̀mú bá mi fòpin sí gbogbo ogun ẹsẹ̀ dúndùn yìí ó yá bá mi fòpin sí ẹ jẹ́ kọ́wọ́ yín máa ọwọ́ yín kọ́ máa lórí ẹsẹ̀ méjèèjì ẹ jẹ́ kọ́wọ́ yín kó lọ sí ìbàdí yín ọwọ́ yín kò kú kọ́ ọwọ́ ọ̀tún yín ẹ jẹ́ kó lọ sí ìbàdí yín ẹ jẹ́ kí ọwọ́ òsì méjèèjì ọwọ́ òsì yín yẹn kó máa lọ sí ẹsẹ̀ méjèèjì ká fi kàn án kí ọwọ́ kejì kó lọ sí ìbàdí yín torí bẹ́ẹ̀ lọ́lọ́run ti fẹ́ tún so wá lórúkọ Jésù Kristi Ọlọ́run májẹ̀mú ó yá máa ṣàtúnṣe ẹsẹ̀ yìí bàbá ṣàtúnṣe rẹ̀ Ọlọ́run májẹ̀mú ọba tó pọ̀ ní ipá àti agbára ọba tó ń gbé nínú egungun nínú bọ́gọ́ ara tó ń bẹ pẹ̀lú ẹ̀jẹ̀ tó ń kọjá pẹ̀lú omi ara tó ń kọjá pẹ̀lú ṣan ìwọ ẹṣọ tó kálẹ̀ nínú àgọ́ ara yìí lónìí ní orúkọ Jésù ó yá gbọ́rọ̀ Olúwa gbogbo ogun ẹ̀sán nínú ẹ̀yìn yín lọ síbi ẹsẹ̀ yín tó ń ròyìn láti ìbàdí dé ẹsẹ̀ lórúkọ Jésù Ọlọ́run májẹ̀mú ìwọ èdè tó wà níbẹ̀ ó yá máa tú dànù ìwọ èdè tó wà níbẹ̀ ó yá máa já ìwọ èdè ó yá gbọ́rọ̀ Olúwa àti kọ́ wípé ó ní kíní ọ̀rọ̀ Olúwa kò ní lọ láìṣẹ kíní ọ̀rọ̀ Olúwa kò má lọ láìṣẹ nínú ayé lónìí ní orúkọ Jésù ọwọ́ Ọlọ́run tí tún àgọ́ yín ṣe ó yá kó tún àgọ́ yín ṣe. Àmín àmín lórúkọ Jésù Kristi fún àwọn ọmọ ẹ jẹ́ á gbàdúrà àwọn ọmọ. Sunkún lórí ọmọ wọn ní lórí ọmọ lórúkọ Jésù mi ò gbọdọ̀ sunkún àtolówó àti èrè ní orúkọ Jésù kí wọ́n tẹ̀ mí lọ́wọ́ kí wọ́n lẹ̀ mọ́ mi lọ́wọ́ má jẹ́ sun lórí kankan Ọlọ́run má jẹ̀ mú mọ́mì bí mo ṣe ń gbà fúnra mi bẹ́ẹ̀ ni lórí fún yín lórúkọ Jésù lórí ọmọ àtọmọ ọmọ ẹ̀ ò ní sunkún lórí wọn gbogbo tí ń ṣe lẹ́tẹ̀kún lọ́tọ̀ọ̀fọ̀ lórí àwọn ọmọ ní orúkọ Jésù iná ọ̀run jó pa a ò ní sunkún lórí àwọn ọmọ náà
bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú kó dọwọ́lé àwọn ọmọ wa lórúkọ Jésù. Olúwa yóò dọwọ́lé àwọn ọmọ yẹn, wọn ò ní yọ ọmọ kọ́ ọmọ. Gbogbo ọmọ tí ò gbọ́ràn yìí tó ń ṣagídí tó ń ṣèpáǹlé tó fẹ́ jọ ẹgbẹ́kẹ́gbẹ́ láti fi ba ìrìn àjò ayé yín jẹ́ lórúkọ Jésù Kristi. Ọlọ́run májẹ̀mú, Ọlọ́run ó yá gbé ẹ̀mí kúrò lára rẹ̀. Odidi ẹ̀mí ni ẹ̀mí àìgbọràn mọ́mì, odidi ẹ̀mí ni ẹ̀mí tó ń mùmúkúmu tó ń hùwàkíwà, odidi ẹ̀mí o. Ọlọ́run májẹ̀mú ó yá kó sọ wọ́n